Ọya ló ti gun orí stage lọ yìí. Ó fẹ́ lọ gun odó nìyẹn. Ọya ti ń ṣe àwọn ètò tó máa ń ṣe kán tó gun odó. Fáǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa. Gbogbo ọdún eégún ti ìlú Ọ̀tà láti ibi tó ti bẹ̀rẹ̀ látòrí Lábò Ìdìrè tó jẹ́ eégún àkọ́kọ́ títí dé ìparí gbogbo ẹ̀ pátápátá ló ti wà lórí fọ́nrán fídíò CD lórí Ọya tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Bákan náà Ọya ti Ìkọ̀tún ẹ sì máa rí gbogbo ẹ̀ wò. Gbogbo ẹ̀ ti jáde báyìí sórí fídíò CD. Bákan náà wà lórí YouTube channel wa Lutas TVC. Ẹ máa lọ subscribe sórí ẹ̀ kẹ́ ẹ máa ríran wò. Bákan náà wà lórí Instagram, Facebook, TikTok Lutas TVC Tàlàbí. Ẹ máa bá a share kẹ́ ẹ máa like ẹ̀. Àwọn short video ó wà lórí Facebook àti Instagram, TikTok. Full video ó wà lórí YouTube channel wa Lutas TVC. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu Ọya Ìjẹmọ. Ó ti wà lórí odó yá o. Èmi náà ní díẹ̀ ní abẹ lọ́wọ́ ẹ̀. Ọ̀bù. Ọya àdánù o. Máa wí ọba ìmọ̀lù kọ́ni. Ọya àdánù máa wí ọba ìmọ̀lù kọ́ni. Agbó bí àdó àníkọ̀ fún mi àdó wẹ̀. Ọ̀bù. Orí ládéládé àgbè ya. Wẹ̀wẹ̀wẹ̀ títí tí omi máa dùn gbẹ. Bẹ́ẹ̀ ni bàbá. Òkìtì kò dàrú ọba láńlẹ́gẹ́. Ọ̀bù. Kọ́ máa yá lẹ́nu ẹbí ìlọsọ yùgbà lẹ́nu ẹbí àrùgbè. Ọmọ àbòsí òṣù àbòsí òjò tí ń ṣúlọ lọ́ládé ọ̀run. Ọ̀bù. Ibà bàbá mi o. Ògbé ẹjọ́ bòde bí èrò. Ọ̀jẹ̀rẹ̀. Ọmọ lọ́jà bí àṣoṣù ọ̀pọ̀ lọ́jà bí àkàrà. Ọya àdánù kò ní wọ́n. Àjọpọ̀ oníṣòpọ̀ bàbàrà sísì tí kọ́ mọ́ lárẹ́. Ọ̀bù. Ibà bàbá mi. Ọ̀bù.
lọ. Èmi náà ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ máa wí ọba ìmọ̀lù kọ́ ni. Kéré kan mi lọ́dọ̀ lójú. Mo máa ṣe orí òtẹ́ lọ́pọ̀ mi. Kéré kan mi lọ́dọ̀ lójú. Ọ̀bù. Ayédèlú o. Ọ̀kàrà. Ayédèlú ẹ̀wọ̀ wá o. Ọ̀kàrà ẹ̀wọ̀ wá o. Àwọn ẹ̀lẹ̀ wọ́n wò ó. Ẹni tí owó wa ń tọrọ ẹ̀jẹ̀ wá. Àwọn ẹ̀lẹ̀ wò ó. Ẹni tí owó wa ń tọrọ ẹ̀jẹ̀. Ayédèlú ọ̀kàrà ní ìlọ́jẹ̀. Wàá lọ́ọ̀rẹ́ wàá bọ̀ ọ̀rẹ́ okó níjà gbogbo kó má bọ̀. Ẹni bá ní ọmọ bọ̀ lò nídìrí wá. Kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yẹ́gùdẹ́dẹ́ olúra. Ràkúnmí ọ̀yẹ́gùdẹ́ kọyè. Ẹ̀ṣọ́ lọ́yẹ́ ọ̀yẹ́gùdẹ́ mú epo. Lẹ́bí polúpolúpo bí ẹni kọyà. Àjàgbọ́gbọ́ ìlànà ọ̀tọ̀yọ̀ ìbílẹ̀ ìjọba yọ. Agbákanì tún ká nìyẹn o. Bẹ́ẹ̀ni ìdáná ṣòro fún ìpàdé. Ọyẹ́ Tinúkẹ́, Ayàbẹ̀lógún, Àkọsí, Lọ́lọ́bì Ìfọ̀, Olórílẹ̀-èdè, lóde Èkó, ilé ẹ̀yà, Àpàtàlí bàbà, ọ̀bẹ lòdì àkàrà wọ̀nyẹ̀. Èèyàn tí ó lórí, ṣebí ti yẹ̀ lọ́gbé, àwọn lórí, orí ìhà ìlú, ilé ẹ̀yà, ọ̀dọ̀ wọ́n ní àbàbàbò òrìṣàdàgbàgì òrìṣàdàgbàyà òrìṣàdúdú adọ́bọ̀lá lọ́gbọ̀dọ̀ lọ́gbọ̀dọ̀ àgbọ̀mọ̀ ọ̀yà ní ẹlẹ́yà àbàbàbò àbàbàbò òrìṣàdúdú adọ́bọ̀lá lọ́gbọ̀dọ̀ lọ́gbọ̀dọ̀ àgbọ̀mọ̀ ọ̀yà ní ẹlẹ́yà ọ̀yàdọ̀lú òṣèlú ètò òkúrò ọjọ́ kẹrìbìtì ẹ̀rọ ìdílé rẹ̀ àjẹ́bí ètò òkúrò ọjọ́ kẹrìbìtì ẹ̀rọ ìdílé rẹ̀ lẹ́bí ọ̀làdìgbà yìí ọ̀làdìgbọ̀lá sọ́rọ́ ní bọ́lá aṣọ aláàbí ní bọ́lá àwọn ẹ̀wù tí ní tọ̀pẹ̀ nígbàdí ọ̀ṣàdù àfọ̀mọ́ ọba adéyẹmí o ọba aráyẹwọ́ péjọ ọ̀ṣàdù rẹ ibẹ̀ mo ṣe ẹnukọ́ náà lórí owó mẹ́nu yọ ọ̀yàdọ̀lú mi yí kọ́ ọ bàbá mi náà wọ́n ní ọ mi yí kọ́ ọ bàbá mi náà wọ́n ní ọ látàwọn lè ti nà ọ wáyé. Láti ìpínlẹ̀ ọjà rẹ̀, ayọ́nínú, àkàrà ní ìdílọ́dẹ. Ìgbà tí ọ̀nà yóò bá ṣe dandan ló mú ní rántí òkú ọ̀run. Ayọ́nínú, kálukú lórí bẹ̀rẹ̀ bàbá rẹ̀. Èdè ẹ̀mí ìtàwọ̀ ọlọ́mà ní tòṣà. Ayọ́nínú, àkàrà ní ìdílọ́dẹ lẹ́nì. Wọ́n ní láàkájá ní ìṣàwọ̀ lórí ẹni o. Àwọn gbàjà ní ìṣàwọ̀ òdùkúlẹ̀. Akínájọ́ ní ìṣàwọ̀ lóde ìlàjà. Ọ̀gá ṣègí ní ìṣàwọ̀ lóde ìlú ṣègí. Ọ̀wọ̀lú bàrà ní ìṣàwọ̀ lóde ìlú bàrà. Ẹyẹ tó lóhùn ọ̀gbágúnṣe, ó do ní gẹ́gẹ́. Àwọ̀ bá àwọn ọmọ nínú bí o bá ṣe kọ́nà fẹjọ́ sọ̀bà. Àwọn wèrè bí o bá ṣe kọ́nà fẹjọ́ sọ̀bà. Ìwúrẹ́ ọmọdé olódì. Ọ̀yá nínú wàá lọ rí wàá bọ̀ ọ̀rẹ́ okó ní ìjàgbọ̀ ògùn mẹ́bọ̀ bí o bá ṣe ọ́.
Ọya ló ti ń fẹsẹ̀ ra bàtà yìí lẹ́yìn tó bọ́lẹ̀ láti orí odó. ẹ̀yin tí a lè wọ́n ṣàyẹn ẹ bá wá sọ́jà máa kọ́ kó wá gbé abẹ́lẹ̀ Ọya tó wá ta yìí. Gbogbo ẹ̀yin ọmọ Yádolú tó jẹ́ Ọya Ìjẹmọ gbogbo yín mo kí o látòrí bàbá kábíyèsí ọlọ́ta àti ìlú Ọ̀tà. Gbogbo ẹ̀yin ọmọ Ajómodè gbogbo yín ni mo kí. Ẹ kú àṣeyẹ o. Gbogbo ẹbí ará ọ̀rẹ́ níjẹmọ Ọ̀tà gbogbo yín mo kí o. Ànífọdún eléyìí ṣàṣemọ àmọ́ aṣọdún nígbànígbà o. Ọya Ọ̀kàrà ló fi kalẹ̀ sí i. Mo kí King Dr. Saheed Òṣùpá ọba ńlá ẹ káàbọ̀ sórí ètò yìí. Àwọn ló máa kan lù sí wa níbàdí lénìí. Òṣùpá ló ń lọ kí kábíyèsí ọlọ́ta àti ìlú Ọ̀tà àti gbogbo àwọn ọba tó wà ní ìkàlẹ̀ yìí. Ṣé mọ̀ pé níwòyí jẹjọ Abbas Akande Obesere òun ló ṣeré fún lébè tìmọ́kò lẹ́ni Òṣùpá ló máa kọrin. Tó bá tún di ọjọ́ ìkejì ọdún tá a mọ̀ sí ìta ọba dé a máa pàdé Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá wọn àwọn ló máa ṣeré fún wa ní ìta ọba dé. Gbogbo ọmọ ti ìlú Ọ̀tà àtẹbí àtọ̀rẹ́ àti olùgbé túgbò ìlú Ọ̀tà akíwa ìyàkú ọdún àkúyẹ̀dún a máa ṣe nígbànígbà o. Ọmọọba Adéwálé Adéyanjú òun ló náwó fún Ọya Ọ̀kàrà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ Ọya ni Adéyanjú náà. Àwọn ìyàwó ilé Ìjẹmọ lẹ̀ ń wò yìí àtàwọn ọmọ ilé gbogbo ọmọ ilé Ìjẹmọ ṣé ń gbọ́ wọ́n ti kó dàda ní wọ́n ń kọrin àmọ́ ẹ lè jẹ gbèsè ayọ́tẹ́ dáfẹ́gùn. Mo kí bàbá alágbòyí ti ìlú Àgbòyí ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Ọya ló ti bẹ̀ sí yíṣọ yìí ẹ fún láyè. Ṣé rí bí aṣọ ìbò ṣe wúwo tó pé tí kìtò Ọya yìí